ọba yín ọba Gandhi fọ́nrán tá a rí fọ́nrán yẹn ọba yín ló gbé síbẹ̀ o ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní abẹ́lẹ̀. títa àkọ́kọ́ tọ́kọ́ ṣẹlẹ̀ tí mo wá ṣiṣẹ́ ní ọ̀dọ̀ yín tí wọ́n ká bátìrì mọ́ mi lọ́wọ́ tí wọ́n kẹ́ ní tì mọ́ mi lọ́wọ́ tí ẹ tún ní kọ́lọ́pàá gbé mi kó tì mí mọ́lé. ó lọ ti ẹbí wọn mọ́lé bíbélì ní pé wádìí ohun gbogbo dájú kó o fi òtítọ́ múlẹ̀. ọba Ògbómọ̀ṣọ́ ọba Gandhi orúmọ gẹ́gẹ́ kẹta ọba Ọláoyè ṣebí pásítọ̀ lẹ́yìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé nǹkan tí bíbélì fi kọ́ wa lélẹ́yìí. ṣé olórí ìlú tọ̀dọ̀ yín fẹ́ wa ọkọ̀ ojú omi yín sáàrin àgbàmì ni. ọba yìí Gandhi ọba Ògbómọ̀ṣọ́ tí ó ti gbàgbé wípé a kì í ti ilé ẹjọ́ dé kádẹ́ rẹ̀ ni. èmi gan fúnra mi ọba àbí kan mo jẹ́ adé la fi yàtọ̀ tó wọ́n dẹ̀wọ̀n mi bó ti wà yìí lọ́la máa la ṣe irú adé ọba yìí máa dé sórí programu mi máa dé nǹkan rẹ̀ máa mú kẹ̀dá máa mú ọ̀pá dání. ṣé nígbà tí ọba wa Jagungbadé wà lórí ìtẹ́ ṣé ìlú rí báyìí. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹja sí abẹ̀yìn àgọ̀yìn wípé bí ẹ ṣe ń wo àwọn fọ́nrán wa yìí ẹ máa bá wa subscribe kẹ́sì máa tan notification button sílẹ̀ lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má bá wa like kẹ má bá wa comment ojú tó fún wà kò ní fọ́ etí tí ẹ fi gbọ́ wà kò ní di. ẹ̀yin èèyàn wa ẹ ti mọ̀ wá ní àná kó tó di òní ẹ mọ̀ wípé tí a bá gbọ́ tàbí tí a ò bá rí nǹkan kan a ò ní jáde wá láti wá sọ̀rọ̀ torí pé a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tó máa jẹ́ kí àwa náà kó sí gbàgà lágbà Ọlọ́run bá ẹ̀ ní kó sí gbàgà. ẹ̀yin olólùfẹ́ mi update kan wáyé tí mo rí ní orí ìkànnì ayélujára tí update wọn ní ìlú Ògbómọ̀ṣọ́ mo rí fọ́nrán kan tí wọ́n ya ọba wọn nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n yà síbẹ̀ ṣùgbọ́n tí ohun kan wá ń jáde ní abẹ́lẹ̀ ṣùgbọ́n kó tó di pé mo fi fọ́nrán yẹn wọ̀n wá mo fẹ́ kọ́kọ́ sọ nǹkankan fún àwa èèyàn ṣé rí àwa èèyàn particularly ẹ̀yin blogger tí ẹ wà ní ìlú Ògbómọ̀ṣọ́ tí ẹ bá tí ìmọ̀ṣẹ́ tàbí tí ẹ bá mọ nǹkan tó yẹ ká ẹ ṣe ẹ súnmọ́ àwọn tó lọ́pọlọ tó jẹ́ pé àwọn blogger yín ní Ògbómọ̀ṣọ́ ń bẹ tí wọ́n ní làákàyè tààrà tí wọ́n kì í sọ̀rọ̀ kọ́ a máa padà sọ pé a fẹ́ lọ bẹ̀bẹ̀ o a fẹ́ kọ apology letter o ẹjọ́ má gbé wa lọ ilé ẹjọ́ o torí pé wọ́n á ti ro nǹkan kan wọ́n á ti ro ọ̀rọ̀ yẹn síwájú wọ́n á ti rò sẹ́yìn wọ́n á rò sọ́tún wọ́n á rò sósì torí pé nígbà míì wà a sọ̀rọ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ tó máa kó jẹ. kí ló jẹ́ kí n sọ nǹkan tí mo sọ yẹn ní àkọ́kọ́ ẹ̀yin blogger 5 sí 6 ẹ̀yin àparò ẹ̀yin ewúrẹ́ blogger tẹ́ ẹ wà ní Ògbómọ̀ṣọ́ bó ṣe máa sọ fún yín pé àwọn blogger tó lórí pípé ọ wà ní Ògbómọ̀ṣọ́ ń bẹ àti agbègbè Ògbómọ̀ṣọ́ ń bẹ ẹ ò súnmọ́ wọn kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ ṣùgbọ́n orí yín ò máa ń pé làákàyè yín ò kún tó bẹ́ẹ̀ rẹpẹtẹ ó tẹ̀ wá dùn mí kọ́ wà nù yín bẹ́ẹ̀ ó ṣe rí ràgàjì báyìí tá a lérò pé ó yẹ kó lọ́pọlọ ìyẹn ni mo fi wá gbà pé kórí tóbi gbẹ̀ǹdì òun kọ́ ni kó lọ́gbọ́n nù kó má ju gbóngbó báyìí lọ bí ìtàgbọ́n ó lè jẹ́ pé kìkì ọgbọ́n náà ọmọ yẹn borí ẹ̀ ṣe kórè tó kìkì làákàyè ni kí ló jẹ́ kí n mú ọ̀rọ̀ yẹn wá ní pé àwọn kan wọ́n bà mọ́tò ọ̀gá wa jẹ́ tí ń ṣe àáfàá wa ìmáàmù àgbà àtẹni tó fẹ́ o àtẹni tó ò fẹ́ o àtọba àti ìjòyè fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìmáàmù tọ́líà Yunisa Ayílára the second ṣéwù kọ́lọ́n bá a lọ́ra ẹ̀mí ọ̀gá wa wọ́n ti fọmọ jẹ́jẹ́ kọ́lọ́n jẹ́ kí wọ́n fi àgbàlagbà lò bí mo ṣe sọ̀rọ̀ lọ wọ́n wá mú nǹkan láti òtẹ́ẹ̀tọ̀ kọ́ yẹn ó rẹ́lu mọ́tò ọ̀gá wa lànà bí almost 400,000 naira sórí ẹ̀ ó wá délẹ̀ kejì ẹ tún mú nǹkan náà ẹ tún rẹ́lu mọ́tò wọn ṣé ẹ fún ọ̀gá wa ní sálárì ni ṣe bẹ́ẹ̀ ti gbégi lé
tá a dẹ̀ mọ̀ pé láìpẹ́ yìí nítorí pé òótọ́ ọ̀rọ̀ tó tún fara wọn ó wá jẹ́ kára yín máa kó tiẹ̀ ó jẹ́ kára yín máa kóyàn pé ìmáàmù Tọ́lí á má bínú o àti rí òótọ́ ọ̀rọ̀ lẹ́ o àwọn aṣebi kan wọn àgbàyà kan àwọn tí wọn lọ́pọlọ kan àwọn kan tó yẹ pé wọ́n kàn ní irun funfun ni kò sí láàkáyè ń bẹ̀ àwọn kan tó yẹ pé ọjọ́ orí wọn ti ń súnmọ́ kòtò ṣùgbọ́n tó yẹ pé ọpọlọ orí wọn kò ṣiṣẹ́ tí wọ́n lọ bá wọn tí wọ́n sọ fún wọn ṣàfọ́ ọ̀gá wa ń sálárì àwọn tó ń ṣàánú ọ̀gá wa ló ń ṣàánú wọn lọ́tún lọ́sì níwájú àtìlẹ́yìn ẹ wá fẹ́ bábẹ̀ wọlé ẹ fẹ́ sọ ọ̀gá wa di arìngún ẹ fẹ́ sọ ọ̀gá wa doníwòwò ọ̀gá wa wá ní pé mi ì gbowó lọ́wọ́ yín o ìtẹ́ kọ́kọ́ ṣe lálàkọ́kọ́ almost 400,000 ni mo ná sórí ẹ̀ ṣùgbọ́n tí ìsìn mi ò lè gbà o ẹ lọ tún ṣe ṣéǹjì pọ̀ lọ́wọ́ mi lágbà ọlọ́run ṣéǹjì tẹ máa pọ̀ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bá fẹ́ máa fọkàn rò pé owó ò ní sí lọ́wọ́ ọ̀gá wa ẹ̀yin ìrandíran yín àtàwọn ọmọdọ́mọ yín òun lówó ò ní sí lọ́wọ́ ẹ̀ ọwọ́ ọ̀gá ti wá owó wà ń bẹ̀ ẹni yẹn wá lọ sọ́dọ̀ company ó lọ sí company bí tó ti máa tún mọ́tò ọ̀gá wa ṣe ó sẹ́ǹdì owó kò sẹ́ǹdì owó sọ́wọ́ ọ̀gá wa company tó fẹ́ ṣe mọ́tò ló ti sẹ́ǹdì owó sí o ẹ wá la post receipt kàkàkiri pé ọ̀gá wa gbowó lọ́wọ́ yín ẹ wá la apology letter olórí burúkú ẹ ní kúre gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ó gbowó tẹ́ǹtánìṣì méjì wọn lórí social media àti wọ́n tó sọ bẹ́ẹ̀ gbogbo yín ẹ ní kúre àtúbọ̀tán yóò ní dá ẹ jẹ́ ká wá fi compare ara wọn ẹni tí kìíní jálùmọ́tò ẹ̀ tí ò gbowó tí ò lọ tì má tì mọ́lé tí ò sí nǹkankan tí ò sì rí tí dọ́kúmẹ̀ntì kankan bẹ̀ tí ẹni tí wọ́n yọ bátìrì mọ́tò tó wá rán wọn lọ sí ẹ̀wọ̀n kò tún wá rán yàn lásán lọ ó tún wá jẹ́ bí ẹ̀ ló rán lọ. títa àkọ́kọ́ tọ́kọ́ ṣẹlẹ̀ tí mo wá ṣiṣẹ́ ní ọ̀dọ̀ yín tí wọn ká bátìrì mọ́ mi lọ́wọ́ tí wọn kẹ́ni tì mọ́ mi lọ́wọ́ tí ẹ tún ní kọ́lọ́pàá gbé mi kó tì mí mọ́lé lórí ọ̀rọ̀ tí ì mọ́wọ́ tí ì mẹsẹ̀ ojoojúmọ́ mo sì ń bọ́ Ọlọ́run Elédùmarè sọ àti àwọn alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí àti alálẹ̀ inú ilé kápẹ́ pé gbogbo ẹ̀dákẹ́dà tó gbé bátìrì ọ̀hún tó mọ̀ ń pa bátìrì ọ̀hún bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run wọn ó ṣẹ̀sìn kan ààyè wọn ni ní ojú gbangba ara ìlú Ògbómọ̀ṣọ́ báyìí ní gbogbo ẹ̀dákẹ́dà tó mọ̀ ń pa bátìrì yẹn ni wọ́n ti ṣe ẹ̀sìn ni wọ́n ti ṣe ìta gbangba mọ́ wa orí ilẹ̀ mo gbé ẹsẹ̀ mi lé báyìí ilé Ògbómọ̀ṣọ́ yóò mú gbogbo ẹ̀dákẹ́dà obìnrin lọ bí ni o afagbẹgbẹ bí rẹ ni o tó jí bátìrì mu jẹnẹrétọ̀ gbélé yín tẹ́ fi fi ọlọ́pàá gbé mi tí wọ́n fi tì mí mọ́lé ilé Ògbómọ̀ṣọ́ ó mú wọn kábíyèsí ilé Ògbómọ̀ṣọ́ ó mú wọn ilẹ̀ ilé kápẹ́ ó mú wọn alájọbí ó mú wọn àtẹ̀ntọ́ mú ọwọ́ rẹ̀ tó mọ̀ pé lágbájá yìí ló gbé bátìrì yìí tí ò lè sọ síta ilé Ògbómọ̀ṣọ́ yóò mú wọn yóò sì wọn bọ́sẹ̀ ń sojú lórúkọ Jésù. kéèyàn má jò lórí ìlú kò mà ní kó jó lórí dáadáa o àṣọ lórí dáadáa ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ ò tí ì mọ̀ pé lórí ìrẹ̀lẹ̀ nílò Ògbómọ̀ṣọ́ òun mo ṣe wá gbà ọ̀rọ̀ bíbélì kan sọ fún wa pé Jésù Kristi sọ pé wòlíì òkè níyì nílùú ẹ̀ òun lọ̀rọ̀ ìmáàmù Tọ́lí ayò ọba yín ọba Gándì fọ́nrán tá a rí fọ́nrán yẹn ọba yín lọ gbé síbẹ̀ o ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní abẹ́lẹ̀ ọ lọ ti ẹbí wọn mọ́lé bíbélì ní pé wádìí ohun gbogbo dájú kó o fi òtítọ́ múlẹ̀ ọba yìí Gándì ọba Ògbómọ̀ṣọ́ tó ti gbàgbé wípé a kì í ti ilé ẹjọ́ dé kádẹ́ rẹ̀ ni ṣèbí statement tiwọn náà nígbà yẹn tó jẹ́ pé ìmáàmù Tọ́lá láti gbọ́ wọn lọ ó ti gbọ́ wọn lọ sí kóòtù òkè ibo lẹ wá gbé ẹbí yìí lọ o ọba Ògbómọ̀ṣọ́ ọba Gándì orúmọ gẹ́gẹ́ kẹta ọba Ọláoyè ṣebí pásítọ̀ lẹ́yìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé nǹkan tí bíbélì fi kọ́ wa lélẹ́yìí ọba Ògbómọ̀ṣọ́ Gándì Ọláoyè orúmọ gẹ́gẹ́ ṣé ẹ kì í máa ń rọrùn lọ síwájú kẹrọrọ wá sẹ́yìn ni àbí torí pé àwọn ẹbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà yẹn wọ́n sọ wípé ẹ kì í ṣe bí wọn báwo ni Gándì ló ṣe wá sínú ìlú Ògbómọ̀ṣọ́ orúkọ bo ni Gándì ṣóhun lẹ́fẹ́ fi retaliate sórí àwọn ẹbí yìí ni nígbà tẹ́ wá ṣe báyìí fún ẹbí yín tó bá jẹ́ para àtàṣe ẹnìṣọ́ bí kọ́ lọ pa nítorí bátìrì mọ́tò ẹ ṣe báyìí sẹ́bí yín tó bá wá jẹ́ pé ara àtà ní ń kọ́
ṣáìní sọ pé kọ́ lọ pa ẹ máa rọ̀rọ̀ lọ sẹ́yìn ẹ máa rọ̀rọ̀ lọ síwájú olórí ìlú nìyí ṣé olórí ìlú tọ̀dọ̀ yín fẹ́ wa ọkọ̀ ojú omi yín sáàrin àgbàmì ni. ọba Gádì ọba Ògbómọ̀ṣọ́ mo fẹ́ pa òwe kan ẹ tẹ̀lé pẹ̀lẹ́ náà mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe sọ́mù yẹn lọ́dọ̀ yín kẹ́ ẹ tú palẹ̀ ṣé ẹ gbàgbé pé àwọn àgbàlagbà ní pé olórí màálù ní kó màálù wọ̀gbẹ́ ẹ lọ tú kí yẹn jẹ́ àdìtú ọ̀rọ̀ kí yẹn jẹ́ ọ̀rọ̀ tẹ́ máa jókòó sí tẹ́ ẹ máa ronú ìyẹn dúró sápá kan bẹ́ẹ̀ ẹ̀yin ará ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá ẹni re ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá ẹni tó ń ṣe dáadáa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá ìmáàmù tọ́líà ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtẹni tó fẹ́ o àtẹni tó fẹ́ o àti olóríire àtẹni tó jò lóríire nù yín ìmáàmù yín nìyẹn tí ò tí kò tẹ́ fẹ́ ṣe mo sọ fún yín pé sátífíkẹ́ẹ̀tì ti wà ọ̀tẹ̀ ohun tẹ́ fẹ́ jẹ́ kí ìmáàmù tọ́líà máa ṣe tí ò gbà fún yín tó jẹ́ pé rárá o tọ́lọ́hún lòun gbé dání tọ́lọ́hún lòun fẹ́ ṣe ẹ̀yin fẹ́ jẹ́ kẹjọ máa ṣàpapín kẹ́ ẹ máa pínwó kẹ́ ẹ máa pawó kẹ́ ẹ máa pín ṣé ẹ ò tí ẹ ronú yín ni ṣé nígbà tí ọba wa Jagungbadé wà lórí ìtẹ́ ṣé ìlú rí báyìí àwa ń sọ fún yẹn ní ẹ ọ̀sán ọ̀sán bá wọn ọ̀sán ọ̀sán èmi gan fúnra mi ọba àbí kan mo jẹ́ adé la fi yàtọ̀ tó wọ́n dẹ̀wọ̀n mi bó ti wà yìí lọ́la máa la ṣe irú adé ọba yìí máa dé sórí programu mi máa dé nǹkan yẹn máa mú ọ̀pá dání ẹ wá fi ọlọ́pàá yín kẹ́ wá fi mú mi irú adé tọ́ba yín dé gangan máa ní kọ́ bá mi ṣe máa gbé sórí máa fi ṣe program nítorí pé ẹni tó bá tọ́ sí àpọ́nlé la máa fún ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ pera yín sí àpò ìrònú nǹkan tó máa jẹ́ ká ìrònú rẹ̀ o bátìrì lásán ọmọdé o police station ọdún rẹ̀ ẹ̀wọ̀n tó bá wá jẹ́ para àtà ló bá wá ṣe wọlé nǹkan sọ́ọ̀nù sọ́bí kọ́ lọ pa ẹ jókòó ká ìrònú yín dáadáa ẹ wọlé sí right channel ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá jẹ́ ọ̀tún ló máa ń dáa gbogbo nǹkan tó bá jẹ́ òsì kò dáa ìwé mímọ́ sọ fún wa pé táwọn kan bá gbọ́wọ́ ọ̀tún lọ́jọ́ ìgbéǹde àlìkíámọ̀ àwọn yẹn lè ro paradíṣe àwọn yẹn lè ro àlùjọ́nà ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́wọ́ òsì inú iná lẹ lọ o inú àjò òkú ni o inú ọjà anọ́mọ̀ lẹ lọ o ẹ tètè lọ tún bá ní ìsìn lọ́dọ̀ ìmáàmù tọ́líà ìmáàmù yín àgbà gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìmáàmù tó ju ọba ibòmíì lọ ẹ lọ tún bá lọ́dọ̀ ẹ̀ ká ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ torí pé ẹ ti ṣẹlẹ́dà ẹ̀ ọlọ́run ló yàn máàmù tọ́líà fún yín l'Ògbómọ̀ṣọ́ èṣù wà ní ìgbà lọ́wọ́ yín l'Ògbómọ̀ṣọ́ gbogbo yín pátápátá lẹ̀ sì máa padà tó bá ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí o tẹ́tí yín bá ṣe wùwù tàbí tí kankan tó bá ń ṣe kínkínkín bẹ́ẹ̀ ẹ mú kan tó bọ́ọ̀dù kẹfì kó o ọṣẹ ló wà ń bẹ̀ kẹ́ ẹ jẹ́ kétí yín kó máa là ẹgbẹ́ mi lẹ́ẹ̀kan sí ọlọ́run ló yàn máàmù tọ́líà Yúnísà Ayílára the second fún ọba yín àti àwọn òjòyè àti gbogbo aráàlú ọlọ́run ló yàn lẹ́yìn lórí ẹ rí i pé nígbà tí máàmù tọ́líà dórí ipò ìmáàmù yẹn gbogbo kan ṣẹ́ǹjì ẹ wo bí mọ́ṣáláṣí ṣe rí àwọn tó ń kówó jẹ òkówó jẹ mọ́ ẹran tó ń pa fún yín lọ́dọọdún àwọn kan ọ̀hún bíi mẹ́fà péré ló ń pín ó ti wá ń délé ó ti wá ń dóko ìmáàmù tọ́líà òṣè oníjẹkújẹ o ẹ ti ń rójú àwọn oníjẹkújẹ báyìí o ẹ ti ń rójú àwọn dàlúrú báyìí o ìmáàmù tọ́líà kò gbẹ́nu kankan lọ police station kò gbẹ́nu kankan lọ kóòtù o pamọ́tù ẹ̀jẹ̀ kó lọ rìpọ́ọ̀tù mi lè tàṣẹ pé kó dé kóòtù o eléyìí ọ̀rọ̀ kékeré tá a sọ yìí kọ́ lọ́gbọ́n kó lọ tú kó lóye kó lọ tú ẹni tó ní làákàyè yìí kó lọ tú gbogbo àwọn tó jẹ̀jẹ̀ foundation dàlúrú l'Ògbómọ̀ṣọ́ yìí tó bá ti déwájú ẹ máa lé wọn dànù ẹ ti lọ stọ omi ìgbẹ́ síbi kan ẹ dà sínú ike ọ̀dà tó fi ń ṣe fàmì yẹn ẹ dà síbẹ̀ àti tọ̀ àti gbẹ tó bá ti ń dandan ibẹ̀ ẹ ti gbàlẹ́bọ̀ kẹ́ máa wọ́n sí olórí burúkú ní ilẹ̀ ń dàlúrú ìṣèlànà òpẹ́ máa nílàkàyè ẹjẹ́ǹtì tó torí pé àwọn kan ó súnmọ́ ẹni yẹn fẹ́ jẹ ìmáàmù tó wá torí ẹ̀ fi ẹjẹ́ǹtì ibi tó ti lu jìbìtì lẹ́lẹ́kọ̀ọ́ tó wá tó Ògbómọ̀ṣọ́ ìyẹn tùbẹ̀rù lọ́ba níkà tẹ́ ò mọ̀ pé ẹjẹ́ǹtì ló ń ṣe kí átíkà ló ń ṣe kọ́gbélélẹ̀ fún wọn 200 kọ́gbélẹ̀ fún wọn tó fẹ́ gbalẹ̀ 500 òun ló ń ṣe àṣírí ẹ̀ ti tú afẹ́fẹ́ ti fẹ́ àtẹrífùwádìí kò ní jù báyìí lọ lórí ètò lẹ́ni
Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má bá wa wò ẹ má bá wa comment ẹ má bá wa like ojútọ fún owó nìfọ èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.